Good day, ladies and gentlemen, panel of justice, co-debater, and my fellow people. My name is SIDI the Interviewer. Me, I want to interfere the mama. The mama Timbelegbe me. The mama Kilo coin. The mama Ajara. Kilo coin. Ajara. The mama say man yagbe. You will have no opinion. Me shaking yagbe. Say you ki yagbe. Mama yagbe, you dey sit. She gbe soro le man ya bi gbe lile. You gbe o le ma ya. Ìgbẹ̀lílé mama ya. Ìgbẹ̀tẹ̀ ń yára èmi náà yá. Me, I want to add this question. Ó dà pé òun yín bá fẹ́ mọ̀ lé. Di mama, ṣé mọ̀ ọrùn. Mo kì í rán torí mi ò sanra. Kì í rán. Èmi ni mo sanra. Ẹ fẹ́ mọ̀ insult mi àbí? Kò sí wàhálà. Di mama ṣé lọ́kọ. Ẹjọ́ ti wá pọ̀ jù. Ó dà mi ò lọ́kọ. Ẹ lọ́kọ. Ẹ fún mi lọ́kọ ni. Ó dà. Di mama ṣé ga bẹ́ kúrú. Ṣé ojú ń dùn yẹn rí mi ni? Mo rò bẹ́ẹ̀ gan ni. Ga. Okay, di mama sọ́mọdé ní yàrá àgbàlagbà. Àgbàlagbà ni mí. Di mama ṣé mọ̀ ń tọ̀. Mi ò kí ń tọ̀. Ẹ tọ̀. Sẹ́yìn ò kí ń tọ̀. Mama ń tọ̀. Tẹ bá ti ń tọ̀ èmi náà gbogbo nǹkan tẹ̀ ń ṣe lèmi náà ṣe. Ẹ̀sọ́ mi ìfẹ́ wù nǹkan tẹ̀ ń béèrè lọ́wọ́ mi. Ọdẹ mọ́ bínú di mama. Ṣé mọ̀ ṣe dọ́gì? Ẹjọ́ yín tí wọ́n fẹ́ pọ̀ ju tèmi lọ. Gílé tẹ̀ ń sakọ sí ẹ̀rẹ́ mọ̀ sakọ sí mi ni. Ṣé ẹ̀rẹ́ mọ̀ sakọ sí mi ni? Ẹ̀rẹ́ òbú yín, ẹ̀rẹ́ òyìn sọ́ọ̀tì yín mo lẹ ti wádà. Ṣé mo pé jẹ́jẹ́ mi mo jókòó? Mi ìfẹ́ wàhálà o. Ọ̀dà, how old are you? How old are me? How old are you? 88. Ọmọdún mélòó ni yín? Ẹ mọ̀ gbà mí. Ọmọdún mélòó ni yín? I'm 88 years. 88 years ni. Bí mo ṣe ń wò yín, yàásín. Ẹ tí lè ju 10 lọ. 1 year ni ẹgbàgbé. 1 year ni yín náà mo ń sọ. Yín fọ́ ọkàn fún yín létí ní ìsínbọ̀lẹ̀ tí wàá tẹ̀lé òkun lẹ́nu. Kì í ṣe ọmọdé ní ọbàtà ọmọdé kọ́ lọ wọ̀ yìí. Ṣé kò sí bàtà yá àgbàlagbà? Ń gbàtà àgbàlagbà wá wà. Ṣé bàtà tó wọ̀ yìí bàtà ọmọdún kọ́kọ́ lọ wọ̀ ni? Òun náà mo sọ pé 1 year ni mí. Ọ̀dà sí ẹ̀ mọ́ ń wọ brass. Rárá, mo tún wọ búà ṣùgbọ́n wá wọ̀. Níbo lẹ ti rọ́yàn? Mo lọ jí gbèrè. Ẹjọ́ yàn gbé. Ẹ dákun skẹ́ẹ̀tì tẹ wọ̀ skẹ́ẹ̀tì ọmọdún mélòó lẹ wọ̀? Skẹ́ẹ̀tì ọmọdún kan àbọ̀. Ọmọdún kan àbọ̀. Mo sọ bẹ́ẹ̀ náà. Àmọ́ kí ló tẹ fẹ́ mọ bèbù tẹ́ ìpàlẹ̀ ẹran jú mo ṣé mo ṣe ẹgbẹ́ yín? Ó náà mo sọ pé 1 year ni mí mo mọ̀ pé kì í ṣe ẹgbẹ́ mi. Nǹkan tí ẹ̀ ń bá káàkiri ẹ mọ̀ lọ. Ẹ dákun mo fẹ́ kọrin sí yín tẹ̀ lè jó. Ẹ máa kọ́ mò ń gbọ́. Orin ọmọdé ní nǹkan fún torí ọmọdé ni ẹ kéré sí mi. Bèbí sàtúntúntúntúntún bèbí sàtúntúntúntúntún bèbí sẹ́ bèbí sàtúntúntúntún. Ẹ kọ̀ dí sáyé ẹ fẹ̀ dí sáyé. Bèbí sẹ́ bèbí ẹ̀wọ̀n lọ ẹ ṣé o. Beautiful baby, beautiful girls, beautiful mama. My name is SIDI the Interviewer. Ìyá tí mo interview ní ìsìn. Wọ́n ní 88 years ni wọ́n. Èmi ò wá mọ̀ o. Ọlọ́run wọlé mo bó ti dára rẹ̀. See you guys next week. Bye for now.